gbogbo ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí Fúlàní ti wá jẹ́ wòtòwòtò. Ẹ dúró, ìbéèrè tèmi ni pé àkọ́kọ́ náà mo kí yín o gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ mà kásán etí tẹ́ ẹ mà fi ń gbọ́ wa nídìí bákan náà ojú tẹ́ fi rí wa kò ní fọ́ láṣẹ Èdùà ẹ ò mà nílò gbé sọnù bí ò ṣe di ọmọ o. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ jẹ́ kí n máa mú fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. Bàbá wa Lẹ́yìn Adéyẹmọ Ìgbòho Òòṣà mo kí yín o finally ọ̀rọ̀ tí olóyè Sunday Ìgbòho Òòṣà sọ ó ti padà wá ṣẹ. Bẹ́ẹ̀ ni olóyè Sunday Ìgbòho Òòṣà ọ̀rọ̀ tó sọ ti padà ṣẹ lórí ọ̀rọ̀ ètò ààbò. Now ṣé ẹ mọ̀ pé DSS ọ̀gágun DSS ti sọ̀rọ̀ ó ti rí ẹ protect ara ẹ dáàbò bo ara yín nítorí apá àwọn gan ò lè ka yín mọ́. Bẹ́ẹ̀ ìbéèrè tèmi ni pé ṣé láàrin Ẹdó àti Fúlàní ẹjọ́ ṣé wọ́n gba ilẹ̀ ara wọn ni torí pé ilẹ̀ ló máa ń fàjà jù ni ṣé wọ́n gbọ́kọ ara wọn àbọ̀ gba ìyàwó ara wọn torí Ẹdó ṣetán láti rán Fúlàní padà sẹ́wọ̀n o kódà wọ́n tiẹ̀ ti ṣetán láti lé Fúlàní padà wípé sẹ́ẹ̀ tẹ bá lẹ́ ò ní gbọ́ àwa gan ò ní gbà tíjọba bá láwọn ò ní dá sí àwa náà ti ṣèdájọ́ lọ́wọ́ ara wa. Ṣé ẹ fẹ́ mọ̀ pé kéèsì Uromi pẹ̀lú àwọn Fúlàní tẹ bá ń gbọ́ ẹ̀bọ kó lọ fà ó tiẹ̀ ti wá lọ fà báyìí. Bẹ́ẹ̀ ni o kéèsì yẹn ti wá ń lọ fà ó tiẹ̀ ti kọjá nǹkan tí apá Fúlàní gan lè kà mọ́. Àṣẹ Fúlàní láwọn kọ ya so weak point yín lélẹ́yìí tẹ bá ráwọn tó dìde against ẹnu máa ń rọ̀ yín gbogbo ọmọ Yorùbá àṣírí wọn tú. Now Ẹdó ṣe ni wọ́n ń para wọ́n ń bíko ṣé ẹ mọ̀ pé lẹ́yìn àti ìgbà tí Fúlàní ti ń jẹlẹ̀ wọn ò rí kankan ṣe ṣùgbọ́n now wọ́n ti wá ṣe ní tojú tí ìyẹ́ làparò wọn fi ń ríran. Àwọn Ẹdó wọ́n ti wá tight security wọn báyìí débi pé pìtìpìtì ti dé bá anybody pìtìpìtì ó ti dé bá Fúlàní nítorí pé àwọn Ẹdó wá fàyè gba ẹni Fúlàní ọ̀wọ́n tẹ̀dì mọ́. Fúlàní kí Fúlàní tó bá rìn crayfish ó yá sọ pé ó ti lọ. Wọn ò tiẹ̀ kí ẹ̀ mọ́ wọn ò kọ̀ọ̀kan tíjọba lè ṣe mọ́ wọn ò tiẹ̀ wá kí ẹ̀ bóyá ìjọba ṣáìdì wọn àbí ìjọba ò ṣáìdì wọn lọ́wọ́ yìí wọ́n ti ṣèdájọ́ lọ́wọ́ ara wọn. Ǹjẹ́ ẹ mọ̀ pé lẹ́nu ìgbà tí ìjà Uromi àtẹ̀dó yìí àwọn Ẹdó ti sọ ẹ mọ̀ ọ̀rọ̀ kan tó máa ń sọ nínú play wọ́n á ní fasting your bet wọ́n ti fasting bet wọ́n ti dira wọn dáadáa tó túmọ̀ sí wípé fasting your bet the plane is about landing wọ́n ti dira wọn dáadáa wọ́n ti wá kojú Fúlàní tọ̀sán tòru ló fi ń ṣiṣẹ́ sí i àìpẹ́ ṣé ẹ mọ̀ pé wọ́n tún ti gbá àwọn Fúlàní kan mú àìpẹ́ aláìpẹ́ yìí wọ́n tún ti mú ọwọ́ ti tẹ àwọn Fúlàní kankan tó jẹ́ pé àwọn ará Ẹdó wọ́n gbá wọn mú ni níbi ṣe mo sọ fún pé àwọn Fúlàní ò ní sinmi ṣẹ́dá àwọn tó fẹ́ mú yìí mo mọ̀ pé mo ṣúọ̀ pé iṣẹ́ láabi tó fẹ́ ṣe òun lọ́lọ́run tún tú àṣírí wọn. Ẹdó para if you think say you wise bro you go see person wey senior you. Àwọn Ẹdó ti wá bínú tán wọ́n ṣe tán àti bá ti Fúlàní jẹ́ lójú méjèèjì. Ṣé ẹ mọ̀ wípé bó làwọn Ẹdó ṣe mú àwọn Fúlàní tún ṣì wà láàbí kan níṣe ni wọ́n ṣátà mọ́tò àti mọ́tò ńlá tí wọ́n fi kóra wọn wá tó fi kóra wọn bóyá Fúlàní x-men bóde jẹ́ Fúlàní ọ̀ǹtà torí mo mọ̀ pé wọ́n fẹ́ dọ́gbọ́n yí àwọn padà sí ọ̀ǹtà ni ọwọ́ ti tẹ àwọn eléyìí ọwọ́ ti tẹ̀ wọ́n ti gbá wọn mú àwọn tó jẹ́ pé ẹ bá rí nǹkan tó lòdì tẹ́ ẹ bá rí nǹkan tó lòdì sínú mọ́tò gbogbo ọmọ Yorùbá ẹ̀yin ẹ̀kọ́ tí ẹ wo nǹkan tó kí ló wà lọ́kàn yín pé wọ́n lè lòdì sínú mọ́tò gẹ́gẹ́ bí ìwà Fúlàní kí lẹ̀yin rò pé wọ́n lè lòdì sínú mọ́tò
ṣó fẹ́ ju ẹrù ìbọn ìka wọn lọ, ó fẹ́ ju àwọn irinṣẹ́ deadly weapons tí ọwọ́ tẹ̀ wọ́n o lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀dó ń para, wọ́n ti fẹ́ gbọ́ Fúlàní kankan mọ́ lórílẹ̀ wọn. Bọ́n ṣe láǹdì sẹ́túró báyìí, ọwọ́ àwọn Ẹdó kó wọn ni, kí á lọ gbá wọn mú. Bọ́n ṣe láǹdì lọ ṣe gbá wọn mú. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé Yorùbá tó sọ pé bí ẹlẹ́kùn títí kú láláyọ̀ tí ń yọ̀. Gómìnà Edo State, ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe kíni, ẹ jẹ́ kí n kí yín nítorí pé ẹ kú àṣeyọrí. Bẹ́ẹ̀ ni o, ẹ kú àṣeyọrí èyí tẹ́ ẹ ṣe láìpẹ́ yìí. Bákan náà àti gbogbo ẹgbẹ́ APC member fún àṣeyọrí yín, mo kí yín o. Mr. Monday Akpabio tó túmọ̀ sí pé Monday ìyẹn gómìnà Edo. Ẹ wo ẹ̀yin èèyàn mi, ẹ wo bó ṣe ń jó, ẹ wo bó ṣe ń yọ̀, láti fi hàn pé ẹni àmọ̀rí ìbá kú òun pẹ́. Ṣé ohun tó jẹ kọ́kàn rèé? Ṣé ohun tó yẹ kọ́kàn rèé? Ẹ wo gómìnà Edo, àwọn aráàlú díẹ̀ ń lọ, wọ́n ń pariwo, wọ́n pa wọ́n lọ. Ṣe ni gómìnà ń jubilate. Ẹ wo, ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ já gbọ́ tí àwọn èèyàn sọ. Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Bẹ́ẹ̀ ni kọ́ jẹ́ kó yé wa o. Ṣé ẹ fẹ́ gbọ́? Nínú àwọn irinṣẹ́ àwọn wèrè yìí, ẹ máa bá bọ̀ ń bẹ̀. Bẹ́ẹ̀ ni kọ́ jẹ́ kó yé wa pé ṣé ẹ fẹ́ gbọ́ gbogbo ọmọ Yorùbá á ti tutù jù, gbogbo ẹ̀ náà kọ́ la máa ṣe gọ̀jẹ̀gọ̀jẹ̀ fún. Ṣé ló ti wá dàbí pé tútù wa ti wá fẹ́ dàbí òjò, ó ti fẹ́ dàbí òjò. Ẹ jẹ́ káwa náà raise vigilante. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká raise vigilante ní community by community gbogbo ilẹ̀ Yorùbá. Káwọn náà gbáradì fún ẹni àtàkì Fúlàní nílẹ̀ bàbá wa. Ẹ máa rí wípé ìyẹn ò ní lè jẹ́ kí àwọn arábì kí ó tún kàn kí wọ́n ṣiṣẹ́ láabi mọ́. Ìyẹn ò ní lè jẹ́ kí wọ́n ṣiṣẹ́ láabi. Tá bá jẹ́ pé àwa náà ti wà àti dẹjúlẹ̀, àti ṣe ní ṣe pé tójú ti yẹ làpárá òfin ríran. Ẹ máa rí wípé Fúlàní ò ní lè ṣe kankan mọ́. À ń sọ fún yín pé orílẹ̀-èdè ti tán, there's nothing again lórí ilẹ̀ yìí o. Ẹ jẹ́ ká pín ìlú yìí, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ yá mi, bàbá mi, ẹ bá mi bò ó, ẹ bá ń bò ó kó lọ fàáfà. Ẹ share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ kó yí àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation òun nìkan ni ọ̀nà àbáyọ. La fi sọ pé a ó máa bẹ ọ̀bẹ ẹni bẹ́ṣu, àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ náà wò. Gbogbo ẹni tó bá màlá òní dé, òun màlá òní dé bá. God bless Yorùbá nation. Ó dàbọ̀.